ẹni bá ń gbégbó wá sóvìlà kó dín kù o. Ara ń fu mí o, ara ń fu mí gidigidi. Àfàìmọ̀ kó má jẹ́ pé wọ́n ti ń yọ igbó gbé wá sóvìlà o. Bí ẹ bá rí àwọn èèyàn tí igbó yà ní wèrè, ẹ ó máa wò ó pé ṣé igbó ò láǹfààní kankan tó ń ṣe nínú ara ni. Bẹ́ẹ̀ igbó láǹfààní o. Kódà àpọ̀jù àǹfààní ẹ̀ gan-an ló ń yà àyàn ní wèrè. Ohun tó máa ń ṣe ni pé yóò mú kí ẹ́ńjìnì ọpọlọ inú orí sáré kọjá bó ṣe yẹ. Ẹ mọ̀ pé bí ayé ẹ̀rọ lọ́gì bá múra àti tápà o, ibi pakapaka ní ti bẹ̀rẹ̀. Àwọn ẹnjìníà tó dára wọn lójú ò ti mọ̀ pé ó fẹ́ lànà ni. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọpọlọ ẹni tí igbó bá ń bá rìn ó ṣe ṣiṣẹ́. Ìṣe tí yóò fi ronú yóò yàtọ̀ sí tàwọn èèyàn tó kù. Bó bá sọ̀rọ̀ nígbà míì, àwọn èèyàn ò máa rò ó lọ síwá rò ó lọ sẹ́yìn bí ẹni pé wọn ò gbọ́rú ẹ̀ rí. Bí àwọn ọmọ ìgboro bá ti gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀, wọ́n ò ní ó ti lọ fáà. Ọ̀nà rẹ̀ ti jìn ni wọ́n wí hun. Ìrònú rẹ̀ ti jìnnà sí tàwa ará ayé tó kù. Nígbà tó bá yá, orí ó laná. Iṣẹ́ tó yẹ kó fọgọ́rùn-ún ọdún ṣe tó ṣe láàrin oṣù kan ò lè mọ́ béèrè wò. Ló bá di kírú ẹni bẹ́ẹ̀ máa rìn kiri láì níbì kan pàtó tó ń lọ. Ó ń lọ fáà náà nù. Ohun tí àwọn ìjọba àti àwọn elétò ìlera ṣe ń kígbe pé kí wọ́n fòfin dè é rèé. Torí kò sí báwọn èèyàn ò ṣe ní ìṣìlò, àṣìlò rẹ̀ ò sì lè má mú kọ́pọlọ ó dàrú. Bí ìjọba àti àwọn elétò ìlera bá wá ń fòfin de igbó láàrin ìlú, ọ̀kan nínú àwọn ibi tí yóò ṣòro fún igbó láti wọ̀ ní ilé ìjọba, níbi tí làákàyè pípé ti ṣe pàtàkì. Ṣùgbọ́n àwọn nǹkan kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó fẹ́ mú nǹkan rújú díẹ̀. Ó sì mú mi fura pé ọ̀rọ̀ yìí kì í ṣe ojú lásán. Àfàìmọ̀ kó má jẹ́ pé ó ti lọ́wọ́ igbó nínú. Ní gẹ́lẹ́ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gorí àlééfà ló kéde pé kò sóhun tó ń jẹ́ fuel subsidy mọ́. Ìyẹn owó tí ìjọba ń san lórí epo bẹntiróòlù, owó rẹ̀ lè wálẹ̀ sí iye tí àwọn tó lọ fọ epo wá fẹ́ tà á fún wa. Àbẹ́ẹ̀ ráyé, Nàìjíríà lépo kò lè fọ́ fúnra rẹ̀. Yóò ta epo ọ̀hún fún èbó. Èbó wà lọ fọ́ sí oríṣiríṣi nǹkan. Wọ́n yọ epo bẹntiróòlù, kẹrosíìnì, dísù, epo gíríìsì títí lórí gáàsì tá a fi ń dáná. Gbogbo rẹ̀ ni wọ́n yọ lára epo rọ̀bì wa àtàwọn nǹkan míì. Àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n bá yọ nínú ẹ̀ yìí ni wọ́n padà wá tà fún Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè míì tó bá nífẹ̀ẹ́ sí i. Nàìjíríà ò ní ilé-iṣẹ́ rìfáínárì tí yóò máa bá a fọ epo. Gbogbo èyí tá a ní bíbà ni wọ́n ń bà á jẹ́. A tiẹ̀ tún gbọ́ pé àwọn ilé-iṣẹ́ rìfáínárì míì wà ní Nàìjíríà yìí tó jẹ́ pé wọn ò ṣiṣẹ́ rárá. Síbẹ̀ ìjọba sì ń sanwó oṣù fún wọn. Ibẹ̀ ohun tí ẹ̀kọ́ là ń lọ lónìí. Bí ààrẹ Tinubu ṣe sọ pé ìjọba tòun ò sanwó láti dín iye owó epo bẹntiróòlù kù, ní nǹkan ti bẹ̀rẹ̀ sí gbóná káàkiri gbogbo ẹ̀ka ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Torí kò sí ohun tí ò gbára lé epo bẹntiróòlù. Ọkọ̀ tí yóò gbé ọjà yòówù tí ẹnikẹ́ni bá fẹ́ tà lọ sọ́dọ̀ ẹni tí ó rà á, epo ṣáà ni yóò jẹ. Bí owó epo bá sì ti ga sí i, owó ọjà ó ga sí i. Going to Kano alone, vehicle will buy fuel of 60,000 naira. Kaduna alone, driver will now go and come back. A fuel of go and come 60,000. Kano Kuma, if you want to go and come, that's 120,000. So when you look at the money, you can see the driver will collect money from the passenger, and the passengers too are complaining. Àti ẹ̀ tún gbọ́ pé látàyè Buhari ni wọ́n ti yọ owó ọ̀hún. Látìgbà náà níjọba ò ti san mọ́. Ìjọba Tinubu ló kàn fọ́gbà yán gan tó la ọ̀rọ̀ ọ̀hún mọ́lẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n mójú kúrò níbẹ̀ ni. Látìgbà tá a sì ti ń bá kinní èpò àwùjá, ariwo lásán là ń pa. Ìgbà ara wá tì wọ́n tí wọ́n láwọn fẹ́ dín ìrora tí àìsanwó ìrànwọ́ epo mú bá aráàlú kù. Ìjọba Tinubu kọ̀wé sáwọn aṣòfin tó ń ṣojú gbogbo ọmọ Nàìjíríà. Ó lóun fẹ́ ya $800 million. Ǹjẹ́ kí lẹ fẹ́ fowó ọ̀hún ṣe o? Wọ́n ní wọ́n ti ṣàwárí agboolé mílíọ̀nù 12 tí ọ̀rọ̀ wọn gógó epo yìí kàn gbọ̀ngbọ̀n. Gbogbo agboolé yìí ni ó máa gba ẹgbẹ̀rún 8 náírà lóṣooṣù fóṣù 6. Ìgbà mo kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ọ̀hún, mo lanu wọn rẹ́ níbẹ̀ mí kí n pa á dé. Fúnra mi ni mo padà tilẹ̀kùn ètè kí n tó fọwọ́ mẹ́kẹ́rò pé kí ló dé? Ẹ̀ṣẹ̀ wo gan-an ni Yorùbá ṣẹ̀ tí wọ́n fi àlàkà wa sínú ibi tí àwọn aṣòfin tó lé nírinwó ti jọ foríkorí buwọ́ lurú ìwé àdéhùn yìí? Ọ̀pọ̀ èèyàn ló ti sọ̀rọ̀ lórí ohun pàtàkì tí ìjọba lè fowó ọ̀hún ṣe tí yóò fi máa bí sí i. Gbèsè là ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣe owó ọ̀fẹ́. Bí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí bá fi 100 ọdún ṣiṣẹ́ tá ò rí isan tán,
ibi abásàndé làwọn ọmọ wa ò ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti gbé e. Bí àwọn kan ṣe ń sọ pé kíjọba wo ilé iṣẹ́ aṣọ híhun kówó ọ̀hún dà sí, láwọn míì ń gbà wọ́n lámọ̀ràn pé kí wọ́n dà á síbi ètò ọ̀gbìn, kí wọ́n fowó ọ̀hún dáko rẹpẹtẹ kóúnjẹ pọ̀ nílùú, kí wọ́n gba àwọn ọ̀dọ́ sóko ọ̀hún kí ọwọ́ wọn má dilẹ̀. Ìjọba ó lè pèsè iṣẹ́, yóò pèsè oúnjẹ, yóò tún mú kí ọrọ̀ ajé dẹrùn fún mẹ̀kúnnù. Gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ni wọ́n wà ní Nàìjíríà o. Gbogbo wọn ni wọ́n ní aṣòfin tó ń ṣojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin tó buwọ́lu gbèsè tí wọ́n ní wọ́n fẹ́ fi ṣe bárà yìí. Mo rò pé àwọn wọ̀nyí ń bá àwọn aṣòfin wọn sọ̀rọ̀, bóyá wọ́n sì ń bá wọn sọ̀rọ̀ wọn ò gbọ́ ni. Ayé ń lọ à ń tọ́. Bí èèyàn bá fọmọwé ọmọ lóòótọ́, kò sí bí ò ṣe ní lu ọ̀kan pa fún èkejì o. Owó epo rọ̀bì wo ni Awólọ́wọ̀ fi ṣètò Western Region nígbà náà lọ́hùn-ún tí wọ́n fi kọ́ ilé-iṣẹ́ tẹlifíṣàn àkọ́kọ́ láfíríkà síbàdàn? Gbèsè wo níjọba Awólọ́wọ̀ yá tó fi ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́ àti àwọn ohun amáyédẹrùn rẹpẹtẹ bẹ́ẹ̀ tí Yorùbá gbádùn nígbà tó ní kálukú ń jórúkọ agboolé bàbá ẹ̀ ní Nàìjíríà? Gbèsè wo níjọba Awólọ́wọ̀ yá tó fi kọ́ Cocoa House tí ń bẹ níbàdàn dọ̀la, ilé olókè gogoro tó ga nígbà tí ẹ̀ bíi Burj Khalifa Dubai lónìí? Ọwọ́ ta ni Western Region ti yáwó nígbà tí Yorùbá lówó débi tí wọ́n lè fún ìjọba Nàìjíríà ní grant? Grant kì í ṣe gbèsè o, owó tí a fún iléeṣẹ́ tàbí orílẹ̀-èdè pé kó fi ṣètò ìdàgbàsókè ara rẹ̀ ni. Ìgbà àwọn ológun wọ́ wa sínú ìjọba unitary tí wọ́n ń fa àbọ̀ ẹ̀kẹ́ pè ní federal náà ní gbogbo nǹkan dàrú, tí ọmọ ẹlẹ́ran Yorùbá ń jẹ egun tó wá di kẹ́ máa jẹ gbèsè há ẹgbẹ̀rún 8 náírà fún dídí agboolé kan. Ẹ wá sọ àwọn ọmọ Nàìjíríà dóníbàárà gbáà. Ẹ ò tún lè dá fowó tọrọ fún níbàárà yìí àfi kẹ́ jẹ gbèsè ṣe. À ń wé èyí lọ́wọ́ kò tí ì tán nílẹ̀. La bá tún gbọ́ pé igbákejì ààrẹ Nàìjíríà ní 8,000 náírà yìí lè sọ ọ̀dọ́ tó bá mọ nǹkan tó ń ṣe dolóríire láyé. Bí mo ṣe kan ọ̀rọ̀ ọ̀hún lórí ẹ̀rọ ayélujára X ni mo ti sáré wá lọ sórí àwọn ìwé ìròyìn. N ò rí i. Mo rí i táwọn èèyàn ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀. Mo sì dúró ọ̀sẹ̀ kan gbáko láti gbọ́ pé kí igbákejì ààrẹ lòun ò wí bẹ́ẹ̀. Ṣùgbọ́n títí di bí mo ṣe ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ apagbé yìí, igbákejì ààrẹ Nàìjíríà ò tíì sọ pé wọ́n parọ́ mọ́ òun ni. Tó àwa ń retí ká gbọ́ pé ọ̀rọ̀ yìí kì í ṣòótọ́ o. Torí bó bá jòótọ́, ọ̀rọ̀ yìí ti kọjá ohun tí làákàyè èèyàn lásán lè gbé lọ́dọ̀ tèmi. Ó ti lọ fáàfà. Ẹ̀bẹ̀ ní káyà tètè bẹ́ ẹni tó bá ń yọ igbó gbé wá sóvìlà pé kó dákun dékinní ọ̀hún kù. Ó ro ti gbogbo ọmọ Nàìjíríà, ó ṣàánú wa. Èèyàn kan ló bí àwa náà, dákun má dorí dẹ́rẹ́bà wa rú. A mọ̀ pé ọjà tiẹ̀ ló fẹ́ tà, ṣùgbọ́n dákun mo fẹ́ rí ìyá mi bẹ̀ ọ́. Bá wa dékinní ọ̀hún kù, má jẹ́ káyé ó bàjẹ́. Musa Babátúndé Kọ́gà lórúkọ mi. Káyé má bàjẹ́ la ṣe ń kígbe tantan pé gbogbo ọmọ aládé lórí Yorùbá World Media pé kájọ fọwọ́sowọ́pọ̀ tún kinní ọ̀hún ṣe. Ìyókù tún dọjọ́ míì tá àyè bá gbà mí níbi tẹ́nu mi ó ti lè rọ́rọ̀ sọ. Ire o.